ìpìlẹ̀ Kristi kán yé bú Epafras mọ́ tó ti ṣe yìí tó dẹ̀ gbàdúrà tó ṣe gbogbo ẹ̀ yìí pé Epafras gan ò gbàdúrà tó wọ̀ gán gbà yìí síbẹ̀ náà o ò rí irú èrò kankan wájú ẹ̀ o wá ní the next thing pé Epafras ó lóògùn ni. No, you don't have to judge like that. wọ́n tàn sọ yìí nísìn ẹ mọ how many years tí Epafras àbí Táíwò Òjó àbí whatever tán ti wà lórí social media ìwọ́ṣẹ̀ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ 1 year ago 2 years ago wọ́n fẹ́ lé wọn bá. ṣé tẹ́ ń sọ báyìí ni pé social media ló gbé wọn jáde. Yeah, at least tabawo lọ tabawo bọ̀ it's one of those things. ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ sáré fún mi ní ìṣẹ́jú kan orin Alani Nightingale Ajágbéegun ẹ jọ̀ọ́ màá fẹ́ kí kálukú ká múra sílẹ̀ lórí orin Ajágbéegun kẹ́ ẹ lọ máa fọ́lù ẹ̀ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wò ó orin Alani Nightingale ní YouTube ẹ lọ tẹ̀lé wọn bẹ́ẹ̀ subscribe fún wọn bẹ́ẹ̀ wọ́n wà ní Facebook TikTok Alani Nightingale orin wọn yẹn Ajágbéegun giveaway ń bọ̀ lórí ẹ̀ giveaway ń bọ̀ lórí ẹ̀ Ajágbéegun tẹ́ bá mọ orin yẹn tó bá tásìkò torí ẹ ní láti máa wo ìkànnì wa náà ní gbogbo ìgbà àtìgbà gbogbo láìpẹ́ á kéde àsìkò tí giveaway tí ó bẹ̀rẹ̀ orin Ajágbéegun ẹ lọ gbọ́ kẹ́ fọ́lù ẹ̀ ẹ lọ gbọ́ kẹ́ fọ́lù ẹ̀ kẹ́ subscribe fún wọn Alani Nightingale Ajágbéegun ẹ ṣé. How y'all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming and you can share with your folks. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much unopened. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what do you got to do to participate? Just go and listen to the new song Ajágbéegun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready, keep in touch. Very soon we are going to be doing some more challenges and we will be doing a lot of giveaways. Bye for now and thank you. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adániwáyé ọ̀rẹ́ ni rẹ̀ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kún ọ̀nà níná ní tí na jàǹdùkú ṣìnà lé bàbá wọn. Mo kì í níbi ẹ̀ tí ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Prophet T.O. Abraham ẹ kú dédé àsìkò ìsà. Ẹ ṣé gan olóòtú. Ẹ ṣeun. Lórúkọ Jésù gbogbo ẹni tó ń gbọ́ wa ní ilé àti káàkiri àgbáńlá ayé àdúrà yín gbà o. Àmín. Ọ̀run ṣí fún yín. Àmín. God bless you. Tó ẹ ṣeun. Ọ̀wọ̀ọ̀wù kan lọ tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run léyìí tó ń túmọ̀ sí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n ní wọ́n máa ń ta omi wọ́n lè ta handkerchief wòlíì mi á ta kọ́kọ́rọ́ kódà síbí so láti lè fi rí ojú rere kí nǹkan lè dáa fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n sọ pé wọ́n ṣe ń tà á fáwọn tí wọ́n ń tà á fún wọn á gbowó lórí ẹ̀. Ẹ jọ̀ọ́ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì bíi tiẹ̀ ni pé èrò máa ń pọ̀ nínú àwọn ilé ìjọsìn míì tèrò máa pọ̀ bíbá àwọn ẹni ṣọ́lọ́run ṣe ni ó rán àwọn wòlíì tí èrò pọ̀ lọ́dọ̀ wọn yìí níṣẹ́ bí torí Jésù gan wọn lọ́mọ lẹ́yìn 12 péré làwọn gan ní. Ẹ jọ̀ọ́ kí ni ìhà Ọlọ́run sírù nǹkan bẹ́ẹ̀. Ẹ ṣé gan olóòtú. Mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn tí ó ń gbọ́ wa káàkiri àgbáláyé àti ìránṣẹ́ Ọlọ́run o àti gbogbo ènìyàn mo fẹ́ kàn farabalẹ̀ kàn gbọ́ ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́ náà ká kọ́kọ́ lọ sórí ìbéèrè alákọ̀ọ́kọ́ tó sọ nípa wípé kí wọ́n máa ta omi máa ta òróró máa ta ṣíbí máa ta handkerchief nínú ilé ìjọsìn wípé ìyàwó ni Ọlọ́run kọ sírù nǹkan bí eléyìí tàbí báwo ló ṣe tọ̀nà sí. Ní àkọ́kọ́ náà Bíbélì ni màá fi dáhùn
nínú bíbélì nínú ìwé Matthew orí 10 tí a bá kà á láti ẹsẹ̀ 9 tá a bá máa fi dé ẹsẹ̀ 10 sí 11 gbọ́n tí bíbélì sọ ńbẹ̀ kí n lọ síbi ẹsẹ̀ kan nú ẹ̀ níbi tí mo pè yẹn láti ẹsẹ̀ 9 wá ó ní pé ẹ lọ ṣe dídá ara ẹ ṣe ìwòsàn ẹ ṣe ìtúsílẹ̀ ìgbà tó wá máa wá sọ tẹ̀lé ó ní lọ́fẹ̀ẹ́ ni a fi fún yín ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní lọ́fẹ̀ẹ́ ni ẹ̀yin gbà ó ní lọ́fẹ̀ẹ́ náà ni kí ẹ fi fún wọn ohun tó sọ nìyẹn and tí a bá dẹ̀ wò lónìí ohun tí Jésù sọ mọ̀ yẹn tí a bá dẹ̀ kà síwájú ó ní nínú iṣẹ́ ìyìn rere náà bí ẹ ti ń lọ sí pápá iṣẹ́ ìyìn rere náà ó ní ẹ má ṣe mú ohunkóhun dání bóyá bíi pọ́ọ̀sì yín àbí nǹkan kan ó fi bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó pè wọ́n ó tó bẹ́ẹ̀ ó tó láti bọ́ wọn àti láti tẹ́kẹ̀ àwọn kí gbogbo èèyàn kó farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ yìí kí ní yóò ṣẹlẹ̀ gan ní ayé tá a wà lónìí báyìí tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé kò fẹ́ lè sí ìjọ tí àwọn kan bá yóò kí í ṣẹlẹ̀ wọ́n á máa ta omi wọ́n á pè ní miracle water wọ́n á pè ní miracle oil wọ́n á pè ní miracle mo ti rí kan lórí social media tó ń pè ní miracle ẹni tí ẹni yẹn wọ́n pè ní miracle mat ẹni miracle mat miracle cup àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ and ó dẹ̀ ní iye owó tí wọ́n ń ta àwọn nǹkan báyìí tó dẹ̀ jẹ́ wípé ó ń kọni lóminú lọ́pọ̀lọpọ̀ bíbélì ò fi àṣẹ Ọlọ́run ò fi àṣẹ sí àwọn nǹkan wọ̀nyí gbogbo ìránṣẹ́ Ọlọ́run kó gbọ́ mi ẹ lè máa mo ti rí àwọn tó pè mí pé tó ní old time tó ní old school prophet lélẹ̀ àbí nǹkan kan bẹ́yẹn Ọlọ́run máa ń bùkún fún ni ṣùgbọ́n kì í ṣe nípa ọ̀nà rọ̀bìrọ̀bì ẹni tí ò tí ì jẹun ẹni tí ó jẹ owó ilé kò tí ì rówó ilé san ọmọ ẹ̀ ò lọ school kò sí nǹkan kan gbogbo ẹ̀ dá fún síbẹ̀ náà bóyá ó wà ní àìsàn kan àbí nǹkan kan ṣe ọmọ àbí nǹkan kan ṣẹlẹ̀ mo ti rí kan lórí social media ìjọ kan tẹ́ pé ọmọbìnrin yẹn sì kìíní ó lóun dẹ̀ ti ná gbogbo owó tóun ní òun ti ná lé lórí ìránṣẹ́ Ọlọ́run yẹn wá ń béèrè pé gbogbo tóun sọ yẹn story ni wípé ohun tó bá nínà ló fi rẹ̀ mí rẹ̀ padà wípé òun ò lè gbàdúrà ọ̀fẹ́ kan mi báyìí pé kóun tó gbàdúrà pé at least bó ti wù kó rí ó gbúdọ̀ kú kankan pẹ̀lú ẹ̀ anything tó bá kù pẹ̀lú ẹ̀ lọ́wọ́ òun ni kò lọ mú wa obìnrin yẹn ní nǹkan ẹyọ kan ló kó òun kàn òun náà ní pé ilẹ̀ kan tóun ní gbogbo tóun ní òun ti tà ìránṣẹ́ Ọlọ́run yẹn ni ẹ lọ gbéwèé ilẹ̀ wà kóun tó lè gbàdúrà fọmọ ẹ̀ ìgbà tí mò ń wo kinní yẹn omijé gbọ̀n mí wípé ṣé ìyìn rere la wá ń ṣe ìyìn rere ìyẹn kọ́ ni ìyìn rere Jésù ìyìn rere àpò tiwa nìyẹn ìyìn rere ohun tá a fẹ́ jẹ nìyẹn òun dẹ̀ ló ṣílẹ̀kùn fún olóòtú ẹ má bínú òun ló ṣílẹ̀kùn fún àwọn bloggers tó ń sọ̀rọ̀ lóríṣiríṣi lónìí tá à ń gbọ́ tí wọ́n ń sọ oríṣiríṣi nípa àwọn pásítọ̀ lónìí tẹ́ bá dẹ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ gan fẹ́ lọ sí chọ́ọ̀chì mọ́ ẹlòmíràn lóhun tí ẹ lọ mọ́ ohun tó ń fojú òun rí òun ò lọ mọ́ gbogbo owó tóun ní ìwọ̀nba kan tóun ní wọ́n ti gbà tán lọ́wọ́ òun ẹlòmíràn lọ bá pásítọ̀ pé òun ní problem òun fẹ́ ta kọ̀ǹpútà òun fẹ́ ta kinní òun pásítọ̀ adẹ̀ tó gbẹ̀yìn lọ á dẹ̀ lo ẹnìkan náà àwọn tó ń ná àwọn ìyẹn òun ló tún máa ra kọ̀ǹpútà yẹn ló máa ra àwọn nǹkan yẹn mọ́ lọ́wọ́ ẹni tó yẹ kó ràn lọ́wọ́ kí n lọ ṣàn sínú ọ̀rọ̀ yẹn dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. kẹ́ tó lọ sínú ẹ̀sán mo fẹ́ sọ kankan a gbọ́ ti ẹni tó sọ pé ilẹ̀ ló kù nǹkan a gbọ́ yẹn àwọn tó ń ta omi àwọn wòlíì tó ń ta omi ẹwúrú Prophet Jeremiah ọmọ tó fùfẹ́yìn àbí kí wọ́n kó wọn ọmọ tó fùfẹ́yìn a rí wọn náà ní apá ìwọ̀ oòrùn gúúsù wáńbí náà tí wọ́n á ta ike omi ẹ mọ́ gbàgbé sá o ọ̀fẹ́ kọ́ ni wọ́n lọ kó omi tán ti kó o. bẹ́ẹ̀ni. ṣé kò wá tọ́kàn tà. ẹ ṣe gan olóòtú tá a bá gbé sórí òṣùwọ̀n bẹ́ẹ̀ à á béèrè pé òkè o omi tí wọ́n ṣe tá a bá ní a fẹ́ ra ike omi yìí nìsín òun ló wà níbí mo lè fi ṣe sample fún ike omi yìí nìsín tá a bá ní ká lọ rà á rà ní 200 naira ó depend lórí locality ibi tá a bá wà tó wọ́n ju àríró ẹ̀rí bóyá 300 or whatever ṣùgbọ́n táwọn bá máa ta tiwọn tó ń pè ní whatever nǹkan táwọn pè wọ́n máa tà ní 10,000 depending on bí ẹni yẹn wọ́n á fowó size ẹni yẹn bóyá tó. àbí a fẹ́ sọ pé owó mọ́tò tí wọ́n fi kó wá ni wọ́n calculate. olóòtú ẹ má tún sọ̀rọ̀ sẹ́yìn ẹ jẹ́ kí a ṣe àtúnṣe ohun tí ò yẹ tó dẹ̀ ń go on láàrin àwa
àwa ìránṣẹ́ Ọlọ́run pàápàá nínú ìjọ Kristi pé níjọ Kristi lónìí ìjọ tí ó wà níta nísìn ìjọ tèmi ìjọ wa ló wà ìjọ Kristi ò tó nǹkan mọ́ ká lọ sínú ọ̀rọ̀ yẹn dáadáa bẹ́ẹ̀ ìjọ Ọlọ́run fún rẹ̀ ò tó nǹkan láàrin ìjọ tó wà ìjọ tèmi ìjọ wa òun ni ìjọ tó pọ̀ níta nísìn àní irú ìjọ tèmi ìjọ wa yẹn dẹ̀kẹ̀rí ẹ mọ̀ àpasápò ni àpajẹun ni family business ni family investment ni individual investment ni church account máa wà. Ní kò wá ṣe rí ìgbà tẹ bá tójú bọbọ yẹn lẹ máa mọ nǹkan tó ẹ máa mọ rẹ́rẹ́ tó ń rún bẹ̀ òun lẹ máa mọ rẹ́rẹ́ tó ń rún bẹ̀ ẹlòmíì bó ṣe wà yẹn signatories tó ní fún church ẹ̀ is òun àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ni gbogbo àwọn leaders ẹ̀ kò sí kankan tó jẹ́ signatory mẹ́. A dẹ̀ mọ̀ sọ pé church account. wọ́n ò dẹ̀ bí ẹnìkan dá kó sọ̀rọ̀ ó dẹ̀ máa pè ní church account ẹ̀ẹ́dẹ̀ rí lóòótọ́ yes it's happening ó ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ là ń sọ yìí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gangan là ń sọ yìí ṣùgbọ́n ibẹ̀ yẹn pàtó kọ́ ni mo lọ torí ta bá ní ká wo ọ̀rọ̀ yẹn lọ ta bá wo sọ́tún àwò sósì náà ipa tí àwọn èèyàn táwọn aránṣẹ́ Ọlọ́run náà kó má bẹ́ tó ń bá tá à ń bá ṣiṣẹ́ náà ó tún ní í ṣe pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọ̀pọ̀ gbàǹgbà mi àwọn tá a fi ṣe leader ńgbà mí náà máa gbà bọ̀dẹ̀ tìyàn ó máa ń ṣẹlẹ̀ tẹ́ kó máa gbà bọ̀dẹ̀ tìyàn bẹ́ẹ̀ ni tó máa ń fa power tó máa ń fa tọ́sù gan nínú church tó jẹ́ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìránṣẹ́ Ọlọ́run yẹn wọ́n máa dá rẹ̀ lẹ́bi pé kálóhun ti mọ̀ ni kóhun ti dàbí ọgbọ́n kó má wulẹ̀ fún àwọn iléeṣẹ́ signatory tó máa dá wàhálà lẹ́sùn òun lọ́rùn ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n bó ti wò náà kó rí things have to be programmed or placed down the way it should be structure gbúdọ̀ wà structure èèyàn ò lè ṣe láàrin ènìyàn kẹ́ má rí Júdásì kan bẹ̀ láíláí ṣùgbọ́n ohun tó ń pè ní leader ni wípé wàá ti make provision lẹ̀ fún pé whatever comes up anything can happen ṣùgbọ́n wọ́n leader wàá tó tán láti lè handle situation yẹn no matter what. Ìgbà tí Judas tó gbéwò ẹ̀ jáde láàrin àwọn ọmọ ẹ̀yìn Kristi kí ló ṣẹlẹ̀ Jésù yẹ kí ni ó handle ẹ̀ ó dẹ̀ pa lẹ́nu mọ́ a ò dẹ̀ gbúrú ẹ̀ mọ́ bó ṣe jẹ́ kó rí nìyẹn ṣùgbọ́n ká lọ sàn padà sínú question yẹn kí a máa ta nǹkan nínú ilé ìjọsìn ká máa ṣe gbogbo ẹni tó gbé ogun wá ẹlòmíì ò ní ṣíṣì lọ́wọ́ yes ẹlòmíì kọ́bọ̀ ò sí lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n àwọn míì náà wọ́n nìkan ṣe tá àti fílẹ̀. Bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ dáadáa tẹ́ pé mẹ́mbà míì wà tó jẹ́ pé ó ní lọ́wọ́ á dẹ̀ tó máa fẹ́ gbà lọ́wọ́ pásọ̀ pẹ̀lú ẹ̀. Àwọn yẹn náà pọ̀ kàtígórì àwọn kan tún nìyẹn. Ṣùgbọ́n èyí tí mò ń sọ pàtó gangan bẹ̀ ni wípé tó jẹ́ ẹ̀rọ̀ tí ò gbúdọ̀ tẹ̀síwájú nínú ara Kristi pàápàá nínú iṣẹ́ ẹ̀yìn rere òun lélẹ̀ tá à ń sọ yìí. Ókè nísìn oníkálùkù tó ń gbọ́ mi kó bí ara ẹ̀ wò ní January to August tá a wà yìí èèyàn mélòó ló jẹ́ pé nípasẹ̀ tèrè ló ti jèrè síjọba ọ̀run tó wà ní àkọsílẹ̀ rẹ̀ wípé ókè convert tèmi lélẹ̀ oníkálùkù ń ṣe tiẹ̀ ni àwa tá a gbọ́ra ní pásítọ̀ gangan fúnra wa ọjọ́ wo ni ìwọ tó péré ní GO tó péré ní bíṣọ̀bù tó péré ní wòlíì ọjọ́ wo ló wò ṣòṣòro ní òkè o ẹja lọ fẹ́ evangelism tẹ́kọ̀ wọ́n gan ló ṣígun evangelism yẹn ṣọ́ọ̀ṣì ló jókòó sí wípé ó yá ẹ̀yin lọ ṣiṣẹ́ kẹ́kọ̀ọ́ wọn wá nígbà wọn bá dé tán ẹ̀ máa lù wọ́n lágbárí ẹ̀ máa gba tọwọ́ wọn. Ẹni tó gbógun wá tí ò sí kankan lọ́wọ́ ẹ̀ tó yẹ ká gbàdúrà fún káyé ò dáa irú wọn ló máa ń gbé iṣẹ́ ìrànṣẹ́ lárugẹ nígbà tọ́lọ́run bá bless wọn àwọn nǹkan tẹ́pẹ́ ẹ̀ tí ẹ̀ ní bá wọn sọ gan lọ́lọ́run máa fi sọ lọ́kàn á dẹ̀ máa ṣe ṣùgbọ́n ó gbógun wá kò tí ì sí lọ́wọ́ ẹ̀ tún gbé nǹkan míì ká níwájú ó gbé mọ́tò orí mọ́tò kan díẹ̀ the next thing pé olúwa ní mọ́tò yẹn orí ẹ̀jẹ̀ lára ẹ̀jẹ̀ ló ń ṣàn lára mọ́tò yìí olúwa ló gbọ́dọ̀ gún mọ́ pé tó bá gún tó bá tún tì dìbò pẹ́rẹ́ òkú ẹ̀ náà máa gbé kó mbẹ́ mọ́tò ó jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ fún òyàn ẹnìyàn dẹ̀ bẹ̀rù ọlọ́run ayé ẹ̀ ó gbé mọ́tò yẹn lẹ̀ ó ní ẹ kó lọ kó dọ́kúmẹ̀ntì ẹ̀ wá pé ó ní nǹkan tẹ́ máa fi ṣe ó kó gbogbo ẹ̀ lẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìrírí ayé ni mo sọ yóò àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìdí pásọ̀ láti bá mọ́tò tó bá sàn lo mọ́tò ṣé ẹ sọ fún mi ó dẹ̀ parí pé ẹ̀jẹ̀ òun rẹ́jẹ̀ lára mọ́tò let's stop all this nonsense tá a fi ń deceive àwọn èèyàn wọ̀nyí òun ló fa gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ tó fún àwọn bloggers tó wà lórí social media tó fún wọn ní agbára tó fi ń bú oríṣiríṣi àwọn àránṣẹ́ Ọlọ́run wọn ò dẹ̀ mọ̀ pé kì í ṣe gbogbo wa ni ṣùgbọ́n àwọn àsáwọ̀ kan ti wà láàrin wa tó pé àwọn gangan ní òkìkí wọn tàn jù tọ́lẹ̀ ẹ̀kún àwọn ló ba iṣẹ́ yẹn jẹ́. Ṣé tẹ́ máa ń sọ báyìí ni wípé chọ́ọ̀chì tí èrò bá pọ̀ tó kìkì wọn kàn dáadáa yẹn àwọn yẹn ló ń ba iṣẹ́ Ọlọ́run jẹ́ fún àpẹẹrẹ à ń gbọ́ lọ́tún lósì kò fẹ́ẹ̀ sí ìlú kọ̀ọ̀kan tí èèyàn ó dé tí ò ní rí àwọn ilé ìjọsìn jẹ́ pé
àkúnfàyà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ wọn irú nílùú Ìbàdàn báyìí tí wọ́n máa ń sọ̀rọ̀ ti Ọlọ́run òjijì àwọn kan tiẹ̀ ń gbé kiri lẹ́nu ọjọ́ mẹ́ta ṣùgbọ́n mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan náà lórí ẹ̀ sà irú àwọn bíi ti prophet Epaphras yẹn ṣé a fẹ́ sọ pé irú wọn yẹn Ọlọ́run kọ́ ni ó ń lò wọ́n tèrò dẹ́pọ̀. ẹ ṣe gan olóòtú ibi tẹ́ gbé mi lọ yẹn lágbára gan à á fi ọgbọ́n sọ́mọ̀ ẹ̀ à á dẹ̀ sọ̀rọ̀ yẹn bó ti yẹ kó lọ. kì í ṣe gbogbo ìjọ tí èrò pọ̀ náà ni ìsàlẹ̀ rẹ̀ ò dáa kì í ṣe gbogbo ẹ̀ tí a bá lọ ka bíbélì nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 3 àwọn ọmọ ẹ̀yìn bẹ̀rẹ̀ sí ní wàásù láti bẹ̀ lọ èrò ya bò wọ́n. Ìṣe àwọn Àpọ́stélì orí 4 wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ èrò ya bò wọ́n. Ìṣe àwọn Àpọ́stélì orí 6 ìgbà tí èrò yẹn dé level kan wọ́n láti gbé structure of administrative structure lẹ̀ ipò òkè o kí àwọn kan kí ó máa ṣiṣẹ́ tábìlì kán máa tẹ́kì àwọn èèyàn tó jẹ́ aláìní láàárín àwọn àwùjọ èèyàn wọ̀nyí kí àwọn kan kó máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà. Èrò yẹn pọ̀ dé level yẹn tẹ́ pé apá àwọn kan ò ká wọ́n láti yan àwọn kan àwọn díkìn kan àwọn díkínẹ̀sì kan mọ́ wọn kí iṣẹ́ yẹn kó lè ṣe kí ni o kó lè lọ bó ti jẹ́ kó lọ wọ́n gbé àwọn structure yẹn kalẹ̀ ìgbà tí èrò yẹn dé level tẹ́ pé ó fẹ́ kọjá agbára wọn. Irú èèyàn nísìnyí agbe lórí òṣùwọ̀n Kristi lónìí tí Epaphras tẹ́ sọ mi ò sọ pé bóyá Ọlọ́run òjijì pé bóyá ó jẹ́ fake prophet kí àwọn anybody má get me wrong. Bẹ́ẹ̀ ni bá a ṣe pé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ májẹ̀mú ìpè yàtọ̀ síra wọn ìpè ohun tá a pè ní ìpè ó yàtọ̀ síra wọn bá a ṣe gbélé wa lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀lì wí ó ní afẹ́lòmíì ní ẹ̀bùn afẹ́lòmíì ní mínà 2 mínà 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afẹ́lòmíì ní mínà 1 ó wá kú bó ṣe máa lò ó ṣe rí àwọn tá à ń sọ yìí náà tẹ́ wọ́n ń pùlù crowd yìí náà ó lè wà lórí Kristi bẹ́ẹ̀ ni kẹ́nìbọ̀dì kó yẹ at least mo rí pé wọ́n ń bú bàbá yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ṣe gbogbo ẹ̀ Ọlọ́run everything yé o ṣùgbọ́n ó lè wà lórí ìpìlẹ̀ Kristi kán yé bú Epaphras mọ́ for the fact pé Ọlọ́run pùlù èrò wá bá wọn àdúrà àti gbogbo ìránṣẹ́ Ọlọ́run náà máa ń gbà náà ni ṣùgbọ́n number 1 ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó ń nàgà fún irú nǹkan bẹ́ẹ̀ bí pé o ti lọ orí òkè o gba biribiri 40 days o gba 21 days o ṣe oríṣiríṣi o wà rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn o wá wò pé pẹ̀lú gbogbo tó ti ṣe yìí tó dẹ̀ gbàdúrà tó ṣe gbogbo ẹ̀ yìí pé Epaphras gan ò gbàdúrà tó wọ̀ gán gbà yìí síbẹ̀ náà o ò rí irú èrò kankan wájú ẹ̀ o wá ní the next thing pé Epaphras ó lóògùn ni. No, you don't have to judge like that. Number 1, consider this thing. There's something we call capacity. Capacity. Number 2, there's something we call competence in what you are doing. Capacity, competence. Àwọn kan wà tá à ń pè bẹ́ẹ̀. There's something we call understanding. Agbára àti ìkápá. Bẹ́ẹ̀ ni o, understanding of the calling you are called into. Ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ yẹn. Ọlọ́run pè mí ló kọ̀kọ́ wọnú iṣẹ́ ìránṣẹ́. Ó dẹ̀ ń ṣe lọ anyhow, mo ń ṣe lọ bẹ́ẹ̀ náà ni. Anyhow ni kò sí ètò, kò sí orderliness, kò sí nǹkan, kò sí structure. Gbogbo ẹ̀ kàn fọ́jú pọ̀. Ó dẹ̀ ń wá èrò. Báwo làwọn irú àwọn enlightened people tó jẹ́ àwọn òkàwé, àwọn tó ní ìmọ̀, báwo náà ṣe máa lè wá sí abẹ́ irú ẹni bẹ́ẹ̀? Never, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. And number 2 ni pé bó o ṣe lay down structure lẹ̀, báwo ni ẹ̀wọ́ tẹ́ pé o jókòó sínú ilé gbogbo tiẹ̀ ní pé Olúwa yá èrò wá, yá èrò wá, yá èrò wá, yá èrò wá. Inú àdúrà nìkan ló jókòó sí. O ò gbégbèsè kankan, kò sí any structure kankan tó lay out. O ò lè fara ewé irú Epaphras náà àbí irú àwọn bóyá Táíwò Òjó àbí nǹkan kan. Everybody oníkálùkù wọn ló ní àwọn nǹkan tí wọ́n gbé ara lé tí wọ́n dẹ̀ put across. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa à ń wá bẹ́ẹ̀ ni à ń fẹ́ kọ́lọ́run fún rẹ̀ kó máa dá ṣiṣẹ́ lọ àwa fúnra wa a ò fẹ́ fẹ́ra wa sójú iṣẹ́. Àwọn tá à ń sọ yìí nìsín ẹ mọ how many years tí Epaphras àbí bóyá Táíwò Òjó àbí whatever tán ti wà lórí social media. Ìwọ́ṣẹ̀ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ 1 year ago 2 years ago wá fẹ́ lé wọn bá. Ṣé tẹ́ ń sọ báyìí ni pé social media ló gbé wọn jáde? At least tábàwò lọ tábàwò bọ̀ it's one of those things. Okay, most ministers tẹ́ ń gbóhùn wọn lónìí tẹ́ ń gbóhùn wọn lónìí ṣebí COVID-19 ló gbé ọ̀pọ̀lọpọ̀ wọn bọ́ta. Ṣó wá dáa kí ìránṣẹ́ Ọlọ́run lọ sí social media? Olóòtú kò sóhun tó burú mbẹ̀ kò sóhun tó burú mbẹ̀ gbogbo any avenue láti reach out sí àwọn ènìyàn fún iṣẹ́ ìgbàlà ọkàn at least we are free to go any avenue. Ara ọ̀nà polongo ni bẹ́ẹ̀ ni láti polongo yìn rere. Láti polongo yìn rere Kristi kò sóhun tó bá dín mbẹ̀ kò sóhun tó bá dín. In fact all ministers nísìnyí kò sẹ́ni tí ò wà lórí ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi gángbà kan mo ní
tẹ́lẹ̀ mo kọ́ debunk ẹ̀ pé kí lèèyàn wá lórí social media pé is it by force is it by force. kí ló wá jẹ́ kẹ́ ẹ wò. ngbò yá àwọn èèyàn mi gan dó sì pé ẹ ṣà ẹ tiẹ̀ bọ́ ta àdínà àwọn èèyàn tí mo ń pray fún ní abroad lọ ní bàbá yìí má dé rẹ pa síbi tó wà yìí má dé rẹ pa síbẹ̀ jẹ́ ká yóò gbọ́ jẹ́ ká mọ tọ́lọ́ ń gbè sínú ẹ̀ sọ̀wọ́ náà bọ́ sórí ẹ̀rọ kílẹ̀ ń pè náà ayélujára ìwọ náà bọ́ sórí ẹ̀ pé ọba ayé jẹ́ kán rí ìwọ náà wò kán gbọ́n tó wà nínú ìwọ náà pé nǹkan kan wà nínú ẹ̀ ṣùgbọ́n ẹnu wọn bá bí tó wà náà ti ń gbọ́ ẹ̀ gbà tó dẹ̀ ya tí pressure pọ̀ èmi náà ṣe kí ni mo lókè ẹja bọ́ bẹ̀ torí ẹ̀ fún ìyìn rere àti ìtànkálẹ̀ Kristi ló wà fún kò sóhun tó bá dín bẹ́ẹ̀ kò sóhun tó bá dín bẹ́ẹ̀ rárá and kí gbogbo àwọn èèyàn káyé máa condemn àwọn nǹkan bẹ́ẹ̀ lóòtítọ́ ẹ jẹ́ kí n sọ báyìí bó ṣe wà ní bá a ṣe ní àwọn òtítọ́ ọbẹ̀ náà ni àwọn ayédèrú náà pọ̀ in fact àwọn ìyẹn gan ló fẹ́ pọ̀ jù ń ta lónìí wọ́n dẹ̀ ń pull crowd wọ́n ń pull crowd gidi pẹ̀lú magical power wọn pẹ̀lú oríṣiríṣi àti àwọn ẹnu burúkú tẹ́ pé tá máa gbé ẹnu kalẹ̀ báyìí èmi à sọ̀rọ̀ bí ẹni pé bóyá pé òun àtọ́lọ́run báyìí wọ́n jọ jókòó wọ́n jọ ń sọ̀rọ̀ ni bí mi ṣe máa ń sọ̀rọ̀ torí ẹ̀ wọ́n pọ̀ ń ta rẹpẹtẹ àwa ni ká mọ ohun tá a gbà bẹ́ẹ̀ ni ẹ wádìí ẹ̀mí tó fi ń ṣiṣẹ́ ẹ wádìí ẹni tó back ẹ̀ up ẹ kàn yé máa tẹríbọ ìjọ anyhow oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lónìí and nípasẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe kí ni wọ́n kó sínú agodo wọn ẹ kò nísìn tẹ́ bá wo nísìn nínú ìpele ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ̀bùn kan wà tó yẹ pé òun ló wà tó yẹ pé wà rampant these days mo sọ fáwọn èèyàn láìpẹ́ kí lẹ́bùn náà àsọtẹ́lẹ̀ àti ìríran and tá a bá dẹ̀ wo kíní ìdẹ́kẹ̀rẹ́ ṣóhun nìkan lè ẹ̀bùn mímọ́ tó wà mo sọ fáwọn kan láìpẹ́ ṣóhun nìkan lè ẹ̀bùn mímọ́ tó wà mo ní in fact mo sọ fáwọn kan mo ní ó jẹ́ ẹ̀bùn lọ́dọ̀ tèmi o pé òun ló fẹ́ẹ́ kéré jù náà àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ lọ́dọ̀ tèmi o. òun ló kéré jù nínú ẹ̀bùn. lọ́dọ̀ tèmi òun ló fẹ́ẹ́ kéré jù torí bó o kàn kéré ẹwọ náà àwẹ̀ kan nísìn àtàdúrà kan nísìn kó jẹ́ ní tó nífẹ̀ẹ́ àwẹ̀ àtàdúrà gidi gan kò sí. o ò nílò pé kinní kan wọ́ fún rẹ wàá máa rí fúnra ẹ̀ wàá dẹ̀ máa gbọ́ wàá dẹ̀ máa confam ló máa rí tó bá tẹ̀rẹ̀ ẹ̀ bọ́. mo ní ṣùgbọ́n ẹ lọ sọ nípa ẹ̀bùn iṣẹ́ ìyanu ẹ̀bùn ìwòsàn mo ní ẹni mélòó ló ń operate ẹ̀ ok ká padà wá síbi ọ̀rọ̀ tí à ń sọ bọ̀ lẹ́ẹ̀kan nígbà tí mo sọ nípa pé nípa ọ̀rọ̀ social media gbà yẹn ẹ mọ̀ pressure yẹn pọ̀ lórí mi gbà yẹn ipò ó yá o ó yẹ káwa náà ó yẹ kẹ́yìn náà kẹ́ gbéra yín jáde nǹkan kan kọ́ọ̀lù yẹn pọ̀ pẹ̀lú àwọn tó yí mi kánà pé jáde ẹja ṣe kínní nǹkan kan mo sọ fún wọn gbà mo ní tẹ́lọ̀ ń bá máa gbéyàn jáde ṣé nípa social media nìkan ni bàbá Babalọ́lá kò ṣáà ṣe social media bàbá Ọbádáre kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bàbá wa Ìdàòzà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá ò lè kà tán mo ní èmi believe ní pé kí Ọlọ́run fún rẹ̀ kó gbéyàn jáde fún mo ní kò sọ́nà tọ́lọ́run ò lè gbà bí ayé ṣe ń develop náà tó yà pẹ̀lú àwọn medium tó ń jáde wá náà Ọlọ́run máa ń gbà náà ṣiṣẹ́ mo lókè kò sóhun tó bá dín bẹ́ẹ̀ and until gbà tí Ọlọ́run fún rẹ̀ náà dẹ̀ tó á kọ sí mi máa ń lókè kò sí wàhálà okay it is time láti lọ nú ẹ̀ torí náà gbogbo ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ mi dáadáa very well ẹ gbọ́ mi kó clear dáadáa sí yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wà ń ta lónìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ for instance ẹlòmíì ó wà lórí social media ó dẹ̀ pé rẹ ní ìránṣẹ́ Ọlọ́run ẹ lọ wo ẹlòmíì ò ní wàásù kankan no kò sí ọ̀rọ̀ kan tó gbé bí you are listening to him or her ọ̀rọ̀ tẹ́ lè dì mú tó lè ṣe yín láǹfààní àfi kó máa baraga àfi kó ṣáà máa bragi lórí ara ẹ̀ nìkan èmi à máa sọ̀rọ̀ bíi pé bóyá pé òun gan ni igbákejì Ọlọ́run that is the reason tó fi tàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ wọn lọ́pọ̀ ọgbà ló ń lulẹ̀ lódì pé wọ́n fi wọ́n ṣe ẹ̀ lórí social media nígbò jẹ́ pé wọ́n ti fara wọn dí ipò Ọlọ́run. ṣerú àwọn yẹn àwọn yẹn lè sọ pé wọ́n wá social media tó jẹ́ pé kì í ṣe Ọlọ́run ló gbé wọn wá ni. ẹ̀yin yẹn wá ẹ wò méje ó ti dé tán ẹ lọ máa bá wa wò ó ẹ lọ bá wa wò ó lórí Àdìtú Èdùmàrè TV Àdìtú Èdùmàrè TV ibẹ̀ lẹ́ ti wò ó méje ni èmi náà wà ń bẹ̀ àwọn òṣèré ńláńlá àwọn òṣèré tó mọṣẹ́ ẹ mọ̀ àwọn òṣèré tẹ́ pé bí ẹ bá wo ṣẹ́ wọ́n wà ń bẹ̀ wọ́n wà nínú eré yẹn kíní wà ń bẹ̀ Fẹ́rànmi wọ́n wà ń bẹ̀ Bíọ́lá Adékúnlé wọ́n wà ń bẹ̀
àwọn èèyàn oríṣiríṣi ló kúnnú eré yẹn. Olórí ló ṣe é, Ọbáyọmí the first, àwọn ní director. Ẹ lọ wo fídíò yẹn jọ ẹ lọ wo kẹ́ẹ̀dẹ̀ wo ipa tèmi náà kó. Bẹ́mbẹ́yẹ́kẹ́ yín náà ni ẹ lọ wo ipa tí Bẹ́mbẹ́yẹ́kẹ́ yín kó nínú eré Méje tó ń bọ̀. Méje, kí làwọn nǹkan tó so mọ́ Méje? Ẹ fẹ́ mọ̀, ẹ lọ wò ó, ẹ ṣé. Social media tó jẹ́ pé kì í ṣe Ọlọ́run ló gbé wọn wá ni àbí báwo? Ṣe rí ọ̀rọ̀ yẹn tá a bá ní ká sọ, kì í ṣe pé bóyá pé ṣe rí àwọn kan wà tó yẹ pé Ọlọ́run darí wọn wá bó ṣe darí èmi náà wá. Àwọn kan wà tó yẹ pé wọ́n kàn wò pé wẹ́ẹ́ láti inú ọkàn wọn pé wẹ́ẹ́ is an avenue láti fi reach out fún yìí, láti fi bá ọkàn àwọn èèyàn pàdé, káwọn èèyàn kó lè láti polongo ìyìn rere Kristi. Ó dẹ̀ wà okay. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé àwọn náà wá ní in the way pé àwọn fẹ́ wá, wọ́n rí bí platform láti wá jẹun. Bẹ́ẹ̀ ni o, platform ni láti wá jẹun pé ó dẹ̀ pé òun máa rí traffic èrò mẹ́yẹn máa ṣe kíní ju ẹlẹ́yọyọ tó ń rí ní one-on-one ní ìjọ tó ń wà yìí. Wọ́n rí as a platform. Ẹlòmíì gan bó ṣe wà ní sàn, ẹlòmíì ò ní church. A wà lórí òkè báyìí, a máa sọ̀rọ̀ ni òun ti wà nínú àgbà ọjọ́ méje àkíníkan ìjọ òun wà nínú kíníkan. Èmi gan ò ní church. Èmi gan kò ń ṣe ordained minister. All because ó wò pé it's a platform to reach out to people and kò sí ni out of those people tó bá máa gbọ́ yẹn 1 or 2 of them yóò pé bàtà bá dẹ̀ máa pè tó máa gbàdúrà the next thing àwọn máa jíṣẹ́ ìran yìí náà ni. Ìran yìí náà ni. Torí náà àwa èèyàn ní ká wà very very careful. Ìgbẹ̀yìn ayé la wà. Tá a bá dẹ̀ máa sọ ìran náà nìkan, ìran tó máa já ìran tẹ́ pé á fẹ́ lè mú kéèyàn fèǹtì. Àwọn ìran jáyà láyà ni. Nígbà tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń mẹ́nubọ̀ ọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan lára àwọn bí èso ẹ̀mí tó wà tẹ́ ń sọ̀rọ̀ nípa ìran, ẹ sọ pé òun lẹ́fẹ̀ẹ́ rí bí ohun tó kéré jù. Kí ló jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀? Ẹ ṣe gan olóòtú. Ṣé rí ẹ̀bùn ríran àbí àsọtẹ́lẹ̀? Mo sọ lẹ́ẹ̀kan, mo ní ẹni tó bá lè fara ẹ̀ jì fún àdúrà àwẹ̀. Ṣé rí ohun tó máa ń ru kìíní ẹ̀ jáde wá ni àdúrà àwẹ̀, para ẹ mọ́, yára ẹ sọ́tọ̀, kò sí bó o tiẹ̀ béèrè fún rẹ̀ yóò wá. Mo rántí ń gbà yẹn náà lọ bó tilẹ̀ pé lóòótọ́ abí mi ní ìbí wòlíì ni gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀, ṣùgbọ́n apart from ìbí mi, mo jẹ́ nìkan tó pé mo láìkí máa dá wà lọ́pọ̀ ọgbà. Mo dẹ̀ jẹ́ ọ̀rẹ́ àwẹ̀ àti àdúrà. Torí ẹ̀ naturally mo kàn lè jókòó báyìí, àákàn gbé mi nínú ẹ̀mí, màá bára mi níbì kan, màá bára mi láwọn ibì kan, a máa bá mi sọ̀rọ̀, torí ẹ̀ that is why ọjọ́ kan mo bá wọn kan sọ̀rọ̀, mo ní bẹ́ẹ̀ ṣe ń ka Bíbélì, mo ní èmi ò ka Bíbélì tèmi bẹ́ẹ̀, mo ní tèmi jù bẹ́ẹ̀ lọ. Mo ní gbàgbà màmá ka Bíbélì bá àádẹ́, mo ní moment all of a sudden nígbà mi ò dẹ̀ ní rí ara, màá dẹ̀ rí pé mo ti kúrò nínú ara sínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni wọnú ẹ̀mí, bí ẹni pé mo wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ ní ìgbà ni. A máa fọ àwọn oríṣiríṣi hàn mí, mo ní that is how God operate with me. Ṣùgbọ́n àwọn nǹkan báyìí ó jinlẹ̀, tá a bá ní ká máa sọ ẹlòmíràn máa pé ìfẹ́ kẹnu lásán lè lè jàre, so possible ni kíní kan. No, mo ti rí ìránṣẹ́ Ọlọ́run kan, àgbà ìránṣẹ́ Ọlọ́run kan tí Olúwa lò mí fún, tí mo jíṣẹ́ Olúwa fún. Ó dé séèjì kan wá sọ pé ṣẹ́mi Ọlọ́run ló lu eléyìí lóòótọ́ ṣá, pé ìdúwé bó ṣe tẹ́ ń sọ̀rọ̀ so deep tó yìí pé is it the spirit of God? Wọ́n á ní mo kàn wojú ọmọ ní but go back to your Bible and read the Bible. Nínú Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 9, Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 9, bẹ́ẹ̀ bá lọ kábẹ̀ yẹn, ìgbà tí Ọlọ́run arrest Saul tó wá padà di Paul, ìgbà tó máa darí ẹ̀ sí ọ̀dọ̀ ẹni tó ní kó lọ bá ń gbà yẹn, Ọlọ́run fúnra ẹ̀ dárúkọ ẹni yẹn fún, ó tún dárúkọ àdúgbò yẹn fún, ó tún explain ó tún fún ní direction bó ṣe máa dọ́dẹ̀ nìyẹn. Ẹ̀mí mímọ́ ni ó jù bẹ́ẹ̀ yẹn lọ. tó rẹ̀ kí ni mi tí mo lọ́mọ̀ ni pé ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni ìríran tàbí àsọtẹ́lẹ̀, ṣùgbọ́n bí àwọn èèyàn ṣe gbé bí ẹni pé is the only and only supreme gift ní táàmù tá a wà yìí, torí wọ́n dẹ̀ rí ànìkan tó dẹ̀ fa ni pé wọ́n rí pé ohun tí ayé ń lépa nísìn nìyẹn, ohun tó mú àwọn èèyàn tó jà àwọn èèyàn láyé nísìn and èṣù náà ríran. Ibi tí mò ń lọ ní babaláwo ríran, emèrè ríran, emèrè ríran o, àjẹ́ ríran o. Wọ́n á ti rí i. Mo ń ṣe deliverance fún ẹnìkan ní àìpẹ́ yìí ní last week, emèrè ọmọ kan ó dẹ̀ ń sọ fún mi pé ìgbà tó ń wà ní programu kan tí mò ń ṣe, pé ìgbà tí mò ń give message fáwọn èèyàn pé Olúwa ní ìwọ lágbájá kìnìkan ó ní òun wà ní programu yẹn pé
kí n tó gba ó ní bí mo ṣe rí ó ní kí n tó sọ̀rọ̀ òun ti receive message. nígbà wọn sọ fẹ́ nìkan lẹ́gbọ̀n pé bàbá yìí ó máa pe kéèsì kan nísìnyí o bóyá pípé lágbẹ́já kìnìkan kìnìkan ó ní bímọ rẹ̀ ó ní exactly bó dẹ̀ ṣe rí nìyí wọ́n á ní mo ní báwo ló ṣe mọ̀ ó ní kí ni ó láwọn náà máa ń ríran. láwọn náà máa ń ríran. ó láwọn náà máa ń ríran. torí ẹ̀ any miss ní ọ̀pọ̀lọpọ̀ fi ríran these days gbogbo ẹ̀ náà kọ́lẹ̀ ẹ̀mí mímọ́ àwọn tó ń ṣerú ẹ̀ wò wọ́n dáadáa ẹlòmíì gbé ara ẹ̀ kalẹ̀ bí ọlọ́run ni kò dá ògo yẹn padà fẹ́ni tó ní ògo. àwọn tó wá ń rìnà tó ń sọ pé irú Yorùbá nation báyìí pé yóò wáyé a sì gbọ́ pa a gbọ́ po lásìkò tá a wáyé ó lulẹ̀ irú wọn yẹn náà ṣé ìran èṣù ni tí wọ́n ní àbítọ́ Ọlọ́run náà. ẹ ṣe gan mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ parí ọ̀kankan lórí ọ̀rọ̀ yẹn. ẹ rí i pé ṣe rí èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń lépa ìríran àti àsọtẹ́lẹ̀ yìí tó ń ṣe náà ni pé at the end of it all wọ́n fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. ìyẹn ló nǹkan tó ń dùn èmi jù. mo ti sọ ní àìmọye ìgbà lórí platforms lóríṣiríṣi pé bí o bá pe ìránṣẹ́ Ọlọ́run tó gbàdúrà fún ẹ tí ẹni pé kó bless ìránṣẹ́ Ọlọ́run yẹn bless her bójú obìnrin ni bless ẹ bójú ọkùnrin ni bless ẹ má gba orí ọ̀fẹ́ lásán ṣùgbọ́n tó bá ti wá ń di pé kí ìránṣẹ́ Ọlọ́run máa gbé nǹkan kalẹ̀ níwájú ẹ lẹ́yìn tó jẹ́ mẹ́sẹ̀gì fún ẹ tán ó wá ní ó wá bẹ̀rẹ̀ sí ní give àwọn mẹ́sẹ̀gì kan just pé láti fi gbowó lọ́wọ́ ẹ láti fi gba mọ́tò lọ́wọ́ ẹ láti fi gbalé lọ́wọ́ ẹ tètè yá sá ìyẹn ò ń ṣe tọ́lọ́run mọ́. kó méré. tó bá ti lè máa gbé ṣáàjì kó ń ṣáàjì ẹ ó ń gbowó lé lórí pé iye báyìí lẹ máa san o a máa ṣe kinní kan fún iye máa san iye báyìí tètè yá sá. ẹ ṣe máa wò pé nígbà míì náà wòlíì níyàwó lọ́mọ tán fẹ́ bọ́ ọmọ wà léèwé owó skul gan ò tí ì pé ẹ ṣe gan ọkọ tí ń bàjẹ́ ó ti fẹ́ godó. bẹ́ẹ̀ni ẹ ṣe gan olóòtú òun náà mo sọ lẹ́ẹ̀kan ṣe rí àìdúró tí Ọlọ́run wa bó ti tó àti bó ti yẹ òun ló fa gbogbo yàmàyàmà tó kùn tàyè bó bá jẹ́ pé mo máa ń pèdè kan fáwọn èèyàn mo ní bó o fún mi Ọlọ́run tó pè mí mo ní bó o fún mi ògo ní fún lókè ọ̀run mo ní bó o dẹ̀ fún mi Jésù àtọ́jú mi bọ́lọ́run bá pè ọ́ ní tòótọ́ yóò bọ̀ ọ́ mo pèdè kan lẹ́ẹ̀kan mo ní bó bá pè ránṣẹ́ Ọlọ́run tó gbàdúrà fún ẹ mo ní má jórí ọ̀fẹ́ lásán blessing ẹ bless ẹ make sure pé ẹ bless ẹ Ọlọ́run lè dáwọ́ lé ẹnìkan kó ní ókè o máa gbé bùkátà báyìí nínú ayé ìránṣẹ́ Ọlọ́run ẹ wá sọ fún mi tó dẹ̀ pé ó lè gbé for the next 10-20 years ọ̀ kó máa gbé lọ bẹ́ẹ̀ iṣẹ́ lè fi wẹ́n tó fihàn ní $1 million gbé o gbà tó o jẹ́ṣẹ́ fún o wá bẹ̀rẹ̀ sí ní jagun o wá bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀ o gba $1 million lọ́wọ́ ẹ̀ lẹ́yìn $1 million yẹn kò tún ní rí ẹ pè mọ́ o gbà nìyẹn òun náà ṣe é lè o lọ nìyẹn ṣe lè fi wé aláàánú tó yẹ pé àádẹ́ èèyàn ti ayé èèyàn kó dẹ̀ máa bọ́yàn títí láì torí ẹ̀ ohun tó wà ń bẹ̀ nìyẹn torí ẹ̀ ká má fi tọrọ kọ́bọ̀ tí a fẹ́ gbà tàbí ta fẹ́ rí lápò àwọn ènìyàn ká má fi sọ ìyìn rere lẹ́nu torí àkókò tí a wà yóò jẹ́ àkókò ẹlẹgẹ́ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run káàkiri àgbáńlá ayé àkókò tẹ́ pé ká máa ṣiṣẹ́ jèrè ọkàn gangan lélẹ̀ kì í ṣe pé ká tún máa ba iṣẹ́ yẹn jẹ́ all because ànìkan tó dẹ̀ ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ni pé a fẹ́ dàbí lágbájá èmi náà fẹ́ dàbí lágbájá lágbájá ti jù mí lọ èmi náà fẹ́ ṣe báyìí lágbájá ra 10 acre èmi náà gbọ́dọ̀ ra 50 acre lágbájá ti ní kinní kan báyìí èmi náà gbọ́dọ̀ ṣe nǹkan tó tún we don't need competition need it God will do it for you as when due Ọlọ́run yóò ṣe nígbà tí àkókò rẹ̀ bá tó ohun tó wà ń bẹ̀ ní kì í ṣe pé ká tẹ̀ wá bara wa jẹ́ ẹ béèrè kan lẹ́ẹ̀kan ó fara ó ní ṣe pẹ̀lú ìbéèrè tẹ ẹ so ìbéèrè yẹn pọ̀ mo á ní kí ẹ ní sùúrù kí n kọ́kọ́ sọ̀rọ̀ kan. ẹ ṣeun nípa ti tọrọ elérò dé nílé ìjọsìn èrò ń pọ̀ ṣùgbọ́n ẹ ti yànnà náà fẹ́rẹ́fẹ́lẹ́ kan nínú àwọn àlàyé ọ̀rọ̀ yìí. ẹ sọ̀rọ̀ Yorùbá nation. àti Yorùbá nation bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni gbé kí ló ṣẹlẹ̀ sí àwọn tí ó ń lulẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ messages aláwọn orí Nàìjíríà mọ́ Yorùbá nation ló kù. kò sí Nàìjíríà mọ́ àbí pé bóyá pé Yorùbá nation kìnìkan and fine mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ èmi mọ̀ pé àwọn tó jẹ́ tí ò fẹ́ òtítọ́ àwọn apá kan ọmọ Ísírẹ́lì tó yẹ pé tiwọn kí kán máa ṣe otherwise ni àwọn máa jáde sọ̀rọ̀ yìí láti sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni wípé ẹ lọ bó ti wò kẹ́ ẹ jáde sí ọ̀rọ̀ yìí tó
kò sí wàhálà. Ìgbà tí ọ̀rọ̀ yìí bá wá ṣẹ tàbí tí àsọtẹ́lẹ̀ yìí bá come to pass, ìgbà yẹn náà lẹ́ ó tó ọ̀nà Ọlọ́run nínú ayé wa. A ò sọ eléyìí láti fi gbọ́ oríyìn, Ọlọ́run la dá gbogbo ògo padà fún. A ò dẹ̀ sọ eléyìí pé bóyá pé láti fi wá ojúrere ènìyàn. No, wòlíì Ọlọ́run á sọ ohun Olúwa, yálà ó tẹ́yàn lọ́rùn àbí ó tẹ́yàn lọ́rùn. Àwọn èèyàn lè bu kò ní kọ́, ìgbọ́n tí Ọlọ́run sọ yẹn ló máa sọ, á jíṣẹ́ Olúwa ni. But ṣùgbọ́n àṣẹ Mikaya, wòlíì Mikaya sọ̀rọ̀, gbogbo wòlíì sọ̀rọ̀, wọ́n ní ọba wàá lógun, wàá ṣẹ́gun, wàá kó ìkógun, wàá dé láyọ̀. Àwọn àgbààgbà wòlíì gbogbo wọn sọ̀rọ̀, ṣùgbọ́n gbà tó yá Jehoṣafati ọba ní ṣé gbogbo wọn náà ní, ṣé kò sí wòlíì kankan míì mọ́? Áhábù ní ó kù kan, ìyẹn ò gbádùn báyìí. Gbogbo ọ̀rọ̀ tí ìyẹn ń gbà mí kò, ọ̀rọ̀ ẹ̀ ò ṣe kinní sí pé ó wà níbì kan. Jehoṣafati ní no, ẹ jẹ́ kàn sí, ẹ jẹ́ kàn mú wá. Gbọ́ ogun tá à ń lọ ìbáwo ló ṣe rí sí? Ó dẹ̀ sọ̀rọ̀. Ẹ gbọ́, àwọn kan ti lọ bá lẹ́yìn, wọ́n ní Mikaya má fọ́n bò, àgbà wòlíì báyìí wòlíì àgbáyé ni, ọmọ pé ìgbà wọn ránṣẹ́ bí wọ, ó ti jíṣẹ́ báyìí pé ọba lọ àbọ̀, lábájá náà ní ọba lọ àbọ̀, má jẹ́ kí tiẹ̀ dá yàtọ̀, the same thing náà ni kò sọ o, ṣé o ń gbọ́ mi? Ìgbà tí Mikaya máa sọ̀rọ̀, ó kọ́kọ́ tẹ̀lé ọ̀rọ̀ yẹn, ó sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. Ìgbà tó dé àárín kan, ó ní ẹ gbọ́, ẹ jẹ́ kí n sọ ohun Olúwa, ẹ má jẹ́ n sọ ohun àwọn ènìyàn. Ohun Olúwa tó sọ dáyàtọ̀ láàrin gbogbo ohun Olúwa, gbogbo ohun Olúwa tí gbogbo àwọn tó kù sọ. Ṣùgbọ́n ọba wa bínú, ó ní ókè o, ọ̀rọ̀ tiẹ̀ mo ti mọ tiẹ̀ náà tẹ́lẹ̀, ọ̀rọ̀ tiẹ̀ máa ń dá yàtọ̀. Òun á lógun, òun á dé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn tó kù ti sọ pé Olúwa sọ pé kóun lọ kóun bọ̀. Ó ní tóun bá dé, ó ní kóun tó dé, ó ní ẹ máa fún oúnjẹ ìkáàánú bọ̀, ẹ lọ fi sí àjàalẹ̀, ẹ má jẹ́ orí ìmọ́lẹ̀ títí òun yóò fi dé. Mikaya wá dá lóhùn, ó ní àdàbí tó bá jẹ́ pé Ọlọ́run ò bá òun sọ̀rọ̀. Ó ní ọba, bó bá ká gidi borí pé òun lọ dandan, alọ́mọ ẹni mò ń wò yìí o, ò ní bọ̀, torí òun Olúwa lẹ́nu mi kò ní yẹ̀. Ó dẹ̀ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọba dẹ̀ ní pé kò sí wàhálà, tóun bá wá dé, òun fẹ́ pa ẹ́ tẹ́lẹ̀, bọ̀ tóun bá dé o, wọ́n á mú ẹ jáde kúrò náà jalè, wọ́n á ṣe wá finish ẹ. Ẹ̀sà alọ́mọ tí ọba lọ ni, kò yẹ o, ó kú ni o. Ohun Olúwa ni. Mi ò sọ wípé gbogbo àwọn tó ń sọ pé Yorùbá nation, tó náà ti mú time, mi ò sọ pé Yorùbá nation, sọ time láì mẹ́yẹ gbà, pé kò ní come to pass. Bẹ́ẹ̀ ni, mi ò ní pé gbogbo wọn pé kinní kan pé bẹ́ẹ̀ wòlíì wọ́rọ̀ ni wọ́n. No, mi ò fi, ẹ má get me wrong, mi ò bá anybody jẹ́. Ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ from the angle of ohun Olúwa fún Nàìjíríà, pàápàá lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin ẹ lọ wo program mi tí mo ti ṣe lórí platform Bẹ̀bẹ̀yẹkẹ, ẹ lọ wo láwọn platforms gbogbo tí mo ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi ò yí padà, òun náà mo dẹ̀ tún máa sọ. Ẹ̀yin náà sọ pé Yorùbá nation ó wáyé. Bẹ́ẹ̀ ni o, ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi ò yí padà. Mo sọ nígbà náà, ni mo sọ ìran tó Olúwa fi hàn mí, pé mo rí bàbá àgbà kan, ìran yẹn Ọlọ́run sì rán mi létí ìran náà, pé mo rí pé wọ́n ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ tí ẹ̀jẹ̀ bò ó. Mo ní ó wọ agbádá yẹn jẹ́ green white green, pé àgbàlagbà ní irun funfun bò gan, wọ́n wá ṣa ní ìṣàkúṣà, ẹ̀jẹ̀ wá bò ó. Mo wá rí tó ń sọ̀rọ̀ láti inú ìkanra ọkàn pé ẹ bá dẹ̀ ní sùúrù díẹ̀ o, òun fẹ́rẹ̀ dé tán, ẹ bá ní sùúrù díẹ̀, òun fẹ́rẹ̀ dé tán. Òun fẹ́rẹ̀ dé tán. Bẹ́ẹ̀ ni o, ní bàbá yẹn fi lọ pé ẹ bá ní sùúrù díẹ̀, pé ẹ bá kàn ní sùúrù díẹ̀, pé kí ohun tá à ń retí o pé kó lè dé o. Now kí gbogbo èèyàn gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa, òun mo dẹ̀ sọ̀rọ̀ yẹn lemọ́lemọ́. Mo ní Yorùbá nation ṣì máa come to being. Mo ní ṣùgbọ́n o, kì í ṣe bá a ṣe ń rìn yìí o. Mo ní lóòótọ́ bí àwọn steps tó ń gbé gbogbo bó ṣe lọ, mo ní there is nothing bad there, at least tí nǹkan bá máa ṣẹlẹ̀, àwọn ìgbésẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé. Mo ní there is nothing bad there. Ṣùgbọ́n saying that pé now mo tẹ̀ gbọ́ kan tẹ́ pé sọ pé in fact Olúwa ní báyìí, Olúwa ní 2020 kìíní kan ló tẹ̀ sí 2026 and 2027 ni pé that is the end of kìíní kan. Please, let's stop all this. Pé kò lè dé ti 2026 2027 táwọn ò lọ kàn. Bẹ́ẹ̀ ni pé nǹkan tó gbégbà tó máa ṣe dẹ̀ nìyẹn. Ẹ mọ̀, ẹ jẹ́ ká wà very careful. Ibi tọ́lọ́run bá fún ẹ ní ìran mọ́ ni kò sọ mọ́. Irọ́ ti pọ̀ jù.
agbárí ti pọ̀ jù àti àdàlú ti pọ̀ jù nínú ohùn Ọlọ́run. Mo pèdè kan nínú fọ́nrán kan nínú prógámù kan, mo ní kí àwọn wòlíì kan ṣọ́ra wọn kán má dá ogúnlẹ̀ sí Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ. Pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ. Ọlọ́run á máa sọ nǹkan tó máa wáyé in the next 20 years. Ó dẹ̀ máa bá wa sọ bí ẹni pé bá a bá ṣe rí bí ẹni pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ nísìn ní pé ìsìn ló fẹ́ ṣe. Let's be very careful the way we prophesy, the way we talk. Báyé sọ̀rọ̀, ká wà very very careful. And jù bẹ́ẹ̀ lọ olóòtú ẹ wá gbé ilé dáadáa. Olúwa sọ fún mi nínú àdúrà. Olúwa ní Yorùbá nation tá ń pariwo. Olúwa ní táwọn bá kún fún àdúrà, táwọn bá kún fún àdúrà, táwọn bá kún fún àdúrà, ohun tó yẹ kó ṣẹlẹ̀ láàrin ọdún kan ó ní ó lè má padà ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, ó ní táwọn bá kún fún àdúrà pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ń gbé. Olúwa ní pé wọ́n sinmi lé ìfẹ́ inú ara wọn àti agbára wọn àti okun wọn àti ọgbọ́n wọn. Olúwa ní inú ìmọ̀ Ọlọ́run odò nígbà táwọn bá kún fún àdúrà pẹ̀lú ẹ pé kán fi èmi Olúwa ṣe àtìlẹ́yìn wọn pẹ̀lú ìgbésẹ̀ gbogbo tó ń gbé yìí. Olúwa ní ohun tó yẹ kó ṣẹlẹ̀ láàrin ọdún kan ọdún méjì, Olúwa ní ó lè má ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Mo mọ̀ pé nínú àwọn fans wọn Yorùbá nìyẹn máa bá rú pé èwo ni kàtàkàtà tẹ́lẹ̀ yìí wí, kò sí problem. Ṣèbí àjọ wà mẹ́ẹ̀ náà yóò ṣojú gbogbo wa. Bẹ́ẹ̀ ni yóò ṣojú gbogbo wa. Gbogbo akitiyan Sunday Igboho, bàbá Bánjí Akíntóyè, gbogbo Yorùbá. Jésù á ràn wá lọ́wọ́ olóòtú, Jésù á ràn wá lọ́wọ́. Akitiyan wọn mi ò ní pé kán má gbégbèsè wọn, ṣùgbọ́n kán fi Ọlọ́run ṣe àtìlẹ́yìn wọn. Kó má jẹ́ pé ìsapá lásán láìsí àdúrà. Ẹ lọ wo inú Bíbélì àwọn orílẹ̀-èdè tí a gbé kalẹ̀. Ẹ lọ wo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé, ìgbésẹ̀ táwọn náà gbé bẹ́ẹ̀ ni ó pẹ̀lú ẹ̀. Jù bẹ́ẹ̀ lọ wọ́n fi Ọlọ́run ṣe kíni, wọ́n fi Ọlọ́run ṣáájú. Ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí ní Nàìjíríà Olúwa ní pé wọn ò kà wọ́n sí. Olúwa ní wọ́n rìn nínú ìmọ̀ wọn àti ọgbọ́n wọn àti agbára wọn. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Olúwa ní wọ́n rìn nínú ìmọ̀ wọn, ọgbọ́n wọn àti agbára wọn. Bí ẹni pé wọ́n tó ṣe é, Olúwa ní bí wọn ò bá ṣọ́ra ojú yóò tì wọ́n o. Pé ohun tó yẹ kó ṣẹlẹ̀ láàrin ìgbà díẹ̀, ó ní bọ́n bá wà careful, ó lè má ṣẹlẹ̀ mọ́. Tó jẹ́ pé àwọn ìran míì ló máa padà wá ṣẹlẹ̀ sí. Ó lè má ṣẹlẹ̀ mọ́ ní ìran tiwa yìí, táwọn bá kíyèsára. Tí wọn bá kíyèsára ní ohun Olúwa nìyẹn o, tí a ní ká sọ fún wa. Ó dà, ẹ ṣeun. A ṣe. Ẹ má bínú sá. And bàbá wa Sunday Igboho náà ní ìgbésẹ̀ tí wọ́n gbé gbogbo kan máa gbé for the security of Yorùbá land bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ wọn kan máa gbé. Ṣùgbọ́n the man also should be very prayerful. I'm seeing kí bàbá yẹn kún fún àdúrà. Mo rí pé wọ́n ṣì ń lépa ẹ̀, mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni I'm seeing future attack also towards him. Mo ń rí future attack again towards that baba. Torí ẹ̀ kó má fi taratara sùn. Àbọ̀ Ọlọ́run á dẹ̀ dájú lórí wọn. Torí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Tọ́ ó dà, ẹ jẹ́ á fi mọ bẹ́ẹ̀ yẹn ná lórí ètò yìí ní dédé àsìkò yìí. Ẹ ṣé púpọ̀. Tọ́ màá fẹ́ kí ẹ fáwọn èèyàn lámọ̀ràn ní ṣókí. Lẹ́yìn náà ojú òpó ibi táwọn èèyàn ti lè kàn sí yín, ẹlòmíì lè fẹ́ gbọ́ àwọn ìwàásù nínú ìjọ bó ṣe ń lọ. So báwo ni wọ́n ṣe ṣe, ojú òpó wo ni, bákan náà orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti nọ́mbà yín. Ẹ ṣé gan ni, orúkọ mi ni Prophet T.O. Abraham and nọ́mbà mi both call line mi àti WhatsApp line mi tẹ́yẹ lè pè mí sí tàbí tẹ́ lè WhatsApp mi sí 09037718848 09037718848 ibi tí ẹ lè pè mí sí nìyẹn. And lákòótán ohun tí mo kàn máa sọ fún gbogbo wa ń bẹ̀ ni wípé ẹ jẹ́ kí a dá Ọlọ́run mọ̀. Lọ́mọ Jésù fúnra rẹ̀, lọ́mọ Ọlọ́run fúnra ẹ̀. Wọ́n fúnra ẹ̀ kọ́ bí wọ́n ṣe ń gbàdúrà. Má sọ̀rọ̀ ẹ di ẹrú pásítọ̀. Bẹ̀rẹ̀ tí wọ́n pé wọ́n á kàn máa fi oríṣiríṣi nǹkan máa dààmú kiri. Mi ò ní o máa ní wòlíì kan o, torí tí téèyàn bá dé àwọn ìpele kan, àdúrà tó ló mọ̀ ọ́ gbà, ààrẹ alágbára o. Ó yẹ pé èèyàn nílò higher authority, a great at least a higher anointed man of God láti support yàn láti gbàdúrà. Ní ọ̀pọ̀ gbàgbà mi àwọn ogun kan wà tó yẹ pé bó o ní kó o dájà, Ọlọ́run má jẹ́ ó dòbó sínú ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbọ́ mi dáadáa,
tó bá máa ní àwọn alátìlẹyìn ìránṣẹ́ Ọlọ́run báyìí tó yẹ pé tí nǹkan bá tiẹ̀ fẹ́ rújú ẹni tó lè sátọ̀ lọ́wọ́ náà gbàdúrà kẹ́kọ̀ọ́ Ọlọ́run kó tọ́ ẹ sọ́nà ó ní bọ́ sọ́wọ́ o wọ́n pọ̀ ń ta o a ò bára wa jẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àwọn gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bákan náà tó jẹ́ pé àárín ní ìpadò bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ o ẹ jẹ́ ká yí padà a ti ń pariwo ẹ̀ wípé ẹ̀ ń bojú jẹ́ fún wa gan ẹ̀ ń kàbùkù bá iṣẹ́ yẹn lọ́pọ̀lọpọ̀ ẹ máa sọ ìran fi gba mọ́tò ẹ máa ṣe oríṣiríṣi ẹ máa dán ẹnu ohun tí ò lè ṣẹlẹ̀ in the next 50 years ẹ ló máa ṣẹlẹ̀ láàrin 5 hours láàrin pé èmi ìgbà máa ní olóòtú èmi ìgbà máa ní wò gbọ́ mi tí ò bá gbé òun fi pé òun sí on the line pé within 24 hours tí ò bá ṣẹlẹ̀ òun máa dáná sun báíbù òun ò ní ṣiṣẹ́ ìránṣẹ́ mọ́ gbogbo àwọn irọ́ kàbìtì ẹni tó dẹ̀ parọ́ ẹ̀ náà dẹ̀ kẹ́sà nǹkan yẹn oníṣẹ́lẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà ẹ̀ ní rí kí ó má ṣiṣẹ́ pásọ̀ mọ́ torí ẹ̀ gbogbo àwọn yánmayànmá yẹn bó láti rí ẹ já padà sínú bíbélì bẹ́ẹ̀ ni o ẹ já padà sínú ọ̀rọ̀ Ọlọ́run kí ni bíbélì wí bẹ́ẹ̀ ni bíbélì sọ̀rọ̀ kan ní pé ẹ̀yin yóò mọ òtítọ́ ó ní òtítọ́ ó sọ wọ́n di òmìnira ó ní nípa èso wọn náà bákan náà àwọn ṣe kí ni o láwọn fi mọ̀ wọ́n ẹ kàn yé dán ẹnu ọ̀pọ̀lọpọ̀ wọn ní chọ́ọ̀chì chọ́ọ̀chì ọ̀dọ́ wa lára chọ́ọ̀chì tọ́lọ́run fún mi lélẹ̀ èmi á lọ lọ chọ́ọ̀chì ẹlòmí bẹ́ẹ̀ ni èmi ìbá orí òkè ló máa dúró sí a máa lóun tajà ó mákẹ́ẹ̀tì ara ẹ̀ kò dẹ̀ mákẹ́ẹ̀tì Jésù gbogbo àwa ikọ̀ àti ìríjú ìwọ tó jẹ́ pé ó fẹ́ lọ ìjọba ọ̀run ìwọ ni mò ń bá sọ̀rọ̀ mo fi Kristi bẹ̀ ọ́ ni kò dákó parun yí padà Ọlọ́run máa tọ́jú ẹ̀ wá bọ́ ẹ̀ o á ràn ẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn bákan náà tá à ń gbọ́ mi jọ̀wọ́ má ṣì mí gbọ́ o bí ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà fún ọ tọ́jú oore ọ̀fẹ́ tó ń jẹ o tọ́jú wọn bless wọn ṣùgbọ́n tó bá ti ń di pé báyọ̀ fẹ́ kọ́ máa ṣáàjì lórí àdúrà kankan àwọn yẹn mo ní o sá fún wọn èyí ṣáàjì fàdúrà Kristi á wà pẹ̀lú wa o God bless you. ẹ ṣeun ojú òpó ayélujára tí wọ́n ti lè wo bí ètò inú ìjọ ṣe ń lọ àti ìwàásù yín. ẹ ṣe gan lórí YouTube àti lórí àwọn kìíní wa just CTHT TV ni. Okay, tó bá ti tẹ̀ sí ẹ bá ti tẹ̀ sí ojú ẹ̀ láti lè CTHT TV ẹ máa rí program ẹ ti máa rí fèsì mi ẹ máa rí program wa wò dáadáa mbẹ CTHT TV ẹ máa rí program wa wò mbẹ. And a máa ṣe program kan Monday to Saturday ní aago 10 láàárọ̀ sí aago 11 ìgbà mi 11:30 ìgbà mi past 11 la máa tó parí ẹ ní everyday látago 10 àárọ̀ torí ẹ̀wọ́ náà lè join wa bẹ́ẹ̀ ni fún àdúrà ní oṣù yìí ohun tá à ń dì pẹ̀lú ní total deliverance olóòtú má bínú ohun tá à ń dì pẹ̀lú ní total deliverance lóṣù yìí and ó dẹ̀ ní àkọlé tá à ń ṣiṣẹ́ lórí ní ọ̀sẹ̀ yìí òun ní pẹpẹ ìdílé torí náà wọ́n náà ọ̀la ó lè join wa Friday ó lè join wa the Lord bless you. tọ́ ẹ ṣeun o Prophet T.O. Abraham ọ̀rọ̀ rèé ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé kí lè ro tiyín ẹ já mọ́ lójú òpó ìsọfúnni kólúwọ́ máa tọ́ wa sọ́nà a ní sí ẹsẹ̀ gbé o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì ẹ má sì gbàgbé bẹ́ẹ̀ ṣe ń pín fáwọn ẹlòmíì yẹn fíìmù kan wà èmi náà kópa nínú ẹ̀ wọ́n pè orúkọ ẹ̀ ní Méje ẹ dákun ẹ lọ bá wa wò ó Méje kẹ́ lọ rí ní ti Bẹ́mbẹ́yẹ́kẹ́ tó dá lára nínú ẹ̀ ẹ ṣeun ẹ má sì gbàgbé Àlàní Nightingale náà bákan náà ẹ ṣeun ó dìgbà kan náà ẹ máa wo kẹ́ máa share ẹ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹlòmíì òun kàn wálé ayé wá jìyà ṣáá ni olówó tó fi lè ra oúnjẹ o kò ní jẹ oúnjẹ rẹ̀ kò ní jẹ oúnjẹ gidi sínú ayé ẹ ìwọ náà wọ ẹja kíká ẹja dúdú ẹja borí edé mọ̀mọ́ ayé mi o tí gbogbo ẹ ẹja kíká tó dá ipa ńlá Fotimaj African Foods náà ní nọ́mbà wọn ló wà nísàlẹ̀ tó ń rí yẹn ẹja ẹran ewúrẹ́ wà ń bẹ̀ ìgbín gbogbo ẹ̀ ó ṣara lóore dákunjọ́ jẹun sáyé ẹ̀ kì í wá ṣe kó o jẹun lásán jẹ oúnjẹ gidi Fotimaj ni o pè nọ́mbà wọn wà ń bẹ̀ Fotimaj ni o pè wọn ò bọ̀ kó ránṣẹ́ UK wọn wà ń bẹ̀ wọn wà ní Nàìjíríà ń bí náà ìwọ ṣáà ti pe nọ́mbà yẹn jẹ́ kó wo wọn àkóbọ̀ ńlẹ̀ gan wo ìrọ̀rùn ló bá dé jayé orí ẹ o bákan náà Fotimaj shea butter wà
àwọn òrí jẹ́ pé tó bá fi para báyìí inú yóò máa dùn ni wọ́n máa ní kí láṣìírí ẹwà ẹ fútí má ṣe bọ́tà náà ni pè wọ́n lu ayé rẹ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò òfẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited you are too much o. Ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.